gbogbo ọjọ́ báyìí gbogbo ìgbà téèyàn bá ti ń láǹfààní àti máa ṣẹ̀mí ọlọ́wọ́n ọba mi ni kó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ o torí ọ̀pọ̀lọpọ̀ òjò ló ti rọ̀ tílẹ̀ ti fi mu bẹ́ẹ̀mi bá dóde rí àbí mo dóde orin ìbà ọlọ́wọ́n ọba mi mò ń kọ́kọ́ jú kábíyèsí ọba kátóyó ti gbọ́ òkè ńlá ayé lóhùn arógun má ti dé ọ̀gbá àràgbá agbára gbàǹgbà tó sọlẹ̀ síta gbangba oníná yẹriyẹri múni lójú sojú dákẹ́ àwòṣe màlàmàlà yí ni lójú padà kó dẹ̀rù jẹ̀jẹ̀ bá a ṣe ń káàkiri iṣẹ́ ìwádìí àtúntì ṣe bá a ṣe ń ṣe o àkọ́kọ́ mo kára wájú mo bá wọn níbi tíyẹn mo kí wọn mo kèrò ẹ̀yìn mo kí wọn níbi tòsítòsí ẹ̀yin olólùfẹ́ wa ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ ń fi dátà yín wò wá ẹ̀yin tẹ̀ ń kí wa tẹ̀ ń lù wá lọ́gọ ẹnu ẹ̀yin tẹ̀ ń kọ́mẹ́ǹtì dáadáa ní comment section tẹ̀ ń ṣe dáadáa sí wa àtàwọn bàbá táwa ń lọ bá tá à ń gba ìmọ̀ lọ́wọ́ wọn ẹ̀yin tẹ̀ ń ṣe wọ́n láàánú gẹ́gẹ́ bí àwọn náà ṣe ń fi ìmọ̀ tán ní tí wọ́n jìyà fún ṣe wá láàánú torí gbogbo ohun táwọn bàbá yìí tí wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ yìí ó ti gba ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó àìmọye owó ló ti gbà lọ́wọ́ ẹlòmíì àwọn sì ń fínú fíndọ̀ wọ́n fún wa lọ́fẹ̀ẹ́ ẹ̀yin tẹ́ wá mọ rírì ẹ̀ á dáa fún yín o ẹ ò ní mọ sàárè ọmọ o ẹ ní rógun àgbàná o bàbá òde rùkú dáyẹ̀pẹ̀ tó ní gí ìyẹrosùn ẹ̀ ń tẹ́tílẹ̀ pọ̀ jù kò ní jẹ́ kí fáburúkú jà lórí yín tọmọtọmọ àti gbogbo ibi tẹ́ ẹ níwédé tẹ́ ẹ tagbòde ẹ̀yin tẹ́ ẹ sì ń kọ́mẹ́ǹtì ohun tí ò dá ó kù yín ó kọ́ lọ́hùn o lónìí mo láǹfààní nípasẹ̀ ìkànnì Adéyínká Àyìndé live mo láǹfààní láti dé ìlú tí wọ́n ń pè ní Làǹlátẹ̀ lọ́dọ̀ bàbá wa tẹ́ ẹ ti mọ̀ ògbóǹtarìgì ni ẹ sì máa gbọ́ lẹ́nu wọn dáadáa fúnra wọn torí ẹnu ọlọ́fà báyìí la ti ń gbọ́ mọ́ta mo láǹfààní láti dé ìlú Làǹlátẹ̀ lọ́dọ̀ bàbá wa bàbá Àbàràpá tẹ́yìn kan tún sọ pé bàbá Àbàrìbá torí wọ́n máa sọ pé oògùn yìí ó dá mi lójú oògùn Bàrìbá ni orúkọ tèmi tẹ́ ń wò yìí náà ni Ọláyọrí Àlàó tí bàbá rẹ̀ ń Jọlálékan dókítà agogo àṣà ńlẹ̀ ń pè mí dókítà agogo àṣà yàtọ̀ sí pé ká pa yín lẹ́rìn-ín gẹ́gẹ́ bá a ṣe jẹ́ dókítà tó jẹ́ pé Ọlọ́run ló pè á wa ò kàwé gbà á Ọlọ́run ló pè á tó yàn á síbẹ̀ a tún ní láti máa jẹ́ ohun tó jẹ́ ìwòsàn reality ohun tó jẹ́ ìwòsàn ara ohun tó jẹ́ ohun tó wúlò fún wa tó wà lọ́wọ́ àwọn bàbá wa torí irú àwọn bàbá tán lè fi àwọn nǹkan báyìí lẹ̀ ẹ ti mọ̀ pé ojú wọn ń da tán bá tún wá dàgbàdàgbàdàgbà náà ẹ̀yin wọn ò ní bàjẹ́ gbogbo ọmọ táwọn náà bí kò sí ìdó máa ṣàgbákò nínú wọn wọn á máa rá láàánú níbi gbogbo tó bá ń dé ń tẹ́ ẹ lè máa fi ràn wá lọ́wọ́ ni pé ẹ máa bá wa appreciate àwọn bàbá yìí ẹ máa náwó sí wọn nítorí ohun tẹ́ ẹ rí gbà lọ́fẹ̀ẹ́ yìí bíi ká ṣiṣẹ́ oko bíi ká sanwó ńlá làwọn fi gbà o kò yí sí o ẹ ṣeun bá mi mo kúnlẹ̀ mo pàgùn ọmọ mo bá burúburú níwájú wájú ni lọ àṣẹ bá mi àwa ti mọ̀ yín mo fẹ́ kí àwọn olólùfẹ́ mi náà kí wọ́n mọ̀ yín. olóòtú àjà ẹ kú iṣẹ́. kábíyèsí sá. ẹni ṣìrìn. àṣẹ o. ṣe rí gẹ́gẹ́ bí àwọn olólùfẹ́ tó ń rí tí wọ́n ń dùn wọn ò ní rẹ́rìn ìbànújẹ́. àṣẹ o. àwa náà tẹ wá bá ọ̀rọ̀ ẹkún ní ìṣẹ̀lẹ̀ sí wa. àṣẹ o. wàlá haúlà. wàlá kúwátá. èmi tí ẹ wá bá èmi ni wọ́n ń pè ní Alhaji Ọládòkè owó ìyá àmì philosopher and general merchant. kábíyèsí bàbá kára ó lè sà. ìlú Làǹlátẹ̀ náà ń pè ìlú yìí tó ń pè Ìbàràpá méjèèje Ìbàràpá méjèèje yìí Làǹlátẹ̀ jẹ́ kan Èrúwà jẹ́ kan Gbọ́ra jẹ́ kan Ìdèrè jẹ́ kan Ayétẹ̀ jẹ́ kan Tápà jẹ́ kan Gàngán jẹ́ kan ni wọ́n fi parapọ̀ náà pé Ìbàràpá méjèèje. Ìbàràpá méjèèje. bẹ́ẹ̀ ni. bàbá mo fẹ́ béèrè nǹkan kan. madam. àwọn ìlú wọn máa sọ pé òun báyìí ni wọ́n pè kó tó di báyìí irú àdúgbò kan tí wọ́n ń sá fún ní Abẹ́òkúta tí wọ́n ní Arò tó bá pe taisi Arò n kò dé ìgbà bẹ̀. ìgbà tá a máa béèrè ìtàn ìlú yìí wọ́n ní ọdẹ ló tẹ abúlé tí wọ́n ń pè ní Arò Ìdó wọ́n wá ń pe ọdẹ yìí ní Arò bí ológbò ẹ̀gàn
pé bàbá yìí jẹ́ ọdẹ arò bíi ológbò ẹ̀gàn, òun ni orúkọ tí wọ́n ń pè tó fi di abúlé arò kó tó di pé àwọn ìjọba wa gbalẹ̀ síbẹ̀. Làlátẹ̀ tí wọ́n ń pè, ǹjẹ́ ó ní ìtumọ̀ kan pé nǹkan báyìí ni wọ́n ń pè tó fi di làlátẹ̀? Ẹ ṣeun. Ṣé làlátẹ̀ tí wọ́n ń pè làlátẹ̀ yẹn, orí òkè la wà tẹ́lẹ̀. Orí òkè la wà tẹ́lẹ̀, òkè yìí ń bẹ la wà tẹ́lẹ̀. Òkè àwọn ẹgbẹ́ kan wọ́n wà ní ẹ̀yìn express lọ́hùn, ìlú náà ní gbogbo bẹ̀ tá a papọ̀ sójú kan náà. Òkè ńgbọ́ tó di àwọn àárín kan tí kálukú ń sọ̀kalẹ̀, àwa tẹ̀ síbí o. Àwa ti tẹ̀ síbí yìí o. Bó ṣe rí gan nìyẹn. Ibi tá a tẹ̀ sí ni wọ́n pè tó di làlátẹ̀. Ibi tá a tẹ̀ sí ni wọ́n pè làlátẹ̀. Ẹ ṣeun bá mi. Ẹ ṣeun. Omi ọgbọ́n yìí tẹ̀ ń bù wá mu yìí, ibi tó ti ń sun kò ní gbẹ. Àmín. Láṣẹ Ọlọ́run bá mi. Ìdí tẹ́ fi rí wa lónìí ni pé àwọn ará wa, àwọn olólùfẹ́ wa, àwọn tí wọ́n ń wò wá lórí ẹ̀rọ ayélujára, ìgbà tí wọ́n ti rí pé aláǹfààní láti mọ ẹ̀yin bàbá dáadáa báyìí, wọ́n rí pé à ń rí àwọn ọgbọ́n àṣírí kọ̀ọ̀kan gbà lọ́wọ́ yín, ni wọ́n tún fi gbé wa dìde pé ó dá o, àwọn nǹkan báyìí o, òun la fẹ́ kẹ́ ẹ bá wa béèrè tẹ́ ẹ bá ti rí àwọn bàbá wa tí wọ́n ń kọ sí comment section. Lára àwọn ohun tí wọ́n wá ní ká wá béèrè yìí, òun ni mo wá fẹ́ gba ìyọ̀ǹda pé gẹ́gẹ́ bí ẹ ti ń ṣe fáwọn tìṣíwájú ọ̀gá wa Adéyínká Àyìndé, tí àwọn èèyàn sì ń bá bẹ́ẹ̀ tí wọ́n ń ròyìn pé ẹ bá wa káwọn bàbá o, àwa náà fẹ́ jẹ àǹfààní yìí, ló fi jẹ́ kí ìkànnì Dókítà Gbogbo Àṣà kó wá bá yín lónìí. Bàbá máa fẹ́ tọrọ gáfárà láti béèrè àwọn nǹkan bíi mélòó táwọn olólùfẹ́ wa ní ká béèrè sá. Àdáhùn. Ẹ ṣeun bá mi. Àkọ́kọ́ ohun tí wọ́n ní kí n béèrè ni pé àwa náà la sọ pé ìgbìyànjú dá o, kéèyàn máa gbìyànjú o, àmọ́ nǹkan máa ń sọ pé kò sí báwọn ṣe lè ṣe, gbogbo ohun tí wọ́n bá ti pè ní oògùn kì í ṣiṣẹ́ lára wọn. Oògùn tí ẹlòmíì tó fi ẹgbẹ̀lẹ́gbẹ̀ ọ̀kẹ́ tó fi ṣe tó bá lò kò ní í ṣiṣẹ́. Wọ́n bá ní ǹjẹ́ ọ̀nà àbáyọ kan wà, ǹjẹ́ àtúnṣe wà sẹ́ni tó oògùn bá kí ń ṣiṣẹ́ lára ẹ̀, tó jẹ́ pé tó bá lò ó oògùn á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́, láwọn àjò tó bá ṣe á máa dáhùn. Olóòtú ètò. Kábíyèsí sà. Àdúgbò ọ̀dọ̀ lọ tẹ bá bí a ṣe jókòó tẹ bá bí wá ní ogún ọ̀rọ̀ àníbi kan pẹ̀kan. Tí ẹ̀ bá wà tó oògùn kì í ṣiṣẹ́ lára ẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ lọ sí ọjà, ẹ lọ bu iyẹ̀pẹ̀ ọjà yẹn. Iyẹ̀pẹ̀ ọjà. Bẹ́ẹ̀ni. Ẹ lọ sí ààfin ọba, ẹ mú iyẹ̀pẹ̀ díẹ̀, ẹ lọ báyìí kan fi sígbẹ́rẹ́ sí láàrin orí. Iyẹ̀pẹ̀ ọjà pẹ̀lú iyẹ̀pẹ̀ ààfin ọba kí wọ́n lọ kán fi sín gbẹ́rẹ́ láàrin orí ẹni yẹn. Kábíyèsí bàbá, ẹ ṣeun. Ohun tí mò ń sọ rèé o, àṣírí tí wọ́n fún wa yìí, ẹ mọ ohun tó ti bàjẹ́ mọ́ ẹlòmíín lára, tó o bá ti ń lò ó máa gbìyànjú máa ṣe dáadáa sí àwọn bàbá yìí, òun ló máa jẹ́ kóríyá fún àwa àti fún àwọn náà, tó jẹ́ tá a bá ń dọ́dọ̀ wọn, wọ́n á máa gbìyànjú láti máa yọ̀ǹda tá a bá béèrè. Ẹ ṣeun. Ẹlẹ́ẹ̀kejì, eléyà máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ ló ti ṣe ní ṣùtá nítorí wọ́n ń wá ọ̀nà àbáyọ sí òdìdẹ̀ lọ ọ̀nà àbáyọ tí wọ́n ń wá. Ó ní oògùn kí ọkùnrin lè ta pọ́npọ́n, kó lè ṣe dáadáa nílé níta, home or away. Ó jẹ́ over 6.5, over 7.5 ló máa gbá àlùbọ́lẹ̀. Oògùn kọ́mọkùnrin lè ṣe dáadáa. Abẹ́ ẹ̀gbọ́n olóòtú. Kábíyèsí sà. Nǹkan ṣeré ni, nǹkan tá à ń jẹ oògùn ni. Nǹkan tá à ń jẹ oògùn ni. Ẹ lọ sọ́dọ̀ àwọn alágbo ọmọ, ẹni ẹ fẹ́ ra ìkun apádò. Ìkun apádò. Bẹ́ẹ̀ni. Ẹ wá lọ sí ọ̀dọ̀ àwọn arábìnrin tó ń ta bọ́ọ̀lì. Àwọn tí wọ́n ń ta bọ́ọ̀lì yẹn. Ẹ mọ̀, ẹni kan máa lo ọ̀gẹ̀dẹ̀ pupa fún yín o, dúdú pátápátá ni kí wọ́n lò. Ẹ̀gẹ́tì ẹ̀ kan try kan bá ń sun kó jóná. Ẹ̀gẹ́tì ẹ̀
kó gbẹ dáadáa ni mo sọ yẹn. ọ̀gẹ̀dẹ̀ àgbagbà kí wọ́n sún kó gbẹ dáadáa. kọ́ má sí pé kò jiná à ń tú dànù kó didi kan ní wà bọ́ọ̀lù bẹ́ẹ̀ yẹn ṣàmọ̀ bó ṣe máa ń rí bọ́ọ̀lù. bẹ́ẹ̀ni ẹ ti understand. bẹ́ẹ̀ni. ẹ wàá lọ mú nǹkan apádò yẹn lọ àkúnná ẹ wàá dà sínú oyin ọ̀gẹ̀dẹ̀ ni ẹ máa fi lèèyàn máa fi kàn jẹ bí ẹni jẹ búrẹ́dì. tí ẹ bá jẹ gbogbo ibi tọ́lọ́ ń bá parí iṣẹ́ sí ní ara ẹni yẹn kábíyèsí Ọlọ́run bó ṣe rí gan-an kò jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n bàmí okun apádò yẹn bóyá ó ní orúkọ míì tí wọ́n tún kò lẹ́kọ̀ọ́ mi. ẹ ti gbọ́ tẹ́ ẹ bá ti dé ọ̀dọ̀ àwọn eléwé ọmọ ẹ sọ fún ẹ pé ẹ fẹ́ ra ikùn apádò torí àwọn tí wọ́n máa tó wá máa pè pé ohun tí bàbá sọ kò yé wa ṣé èèyàn lè ra ọ̀gẹ̀dẹ̀ àgbagbà yẹn tó jẹ́ dúdú yẹn kó sún fúnra ẹ̀ bẹ́ẹ̀. ṣe rí tó bá jẹ́ lẹ́kọ̀ọ́ bá wọ́n bá ṣe bẹ́ẹ̀ wọ́n á fi bíléèdì la èèpẹ̀ bá wọ́n á bo tí wọ́n bá bo ọ̀gẹ̀dẹ̀ yẹn á wà gédégbé fúnra rẹ̀ wọ́n á gbé síbi náà gbẹ àyàn gbẹ pátá bó ṣe rí gan ni. ẹ ṣeun bá mi. èyí tí mo fẹ́ béèrè yìí ó ṣe kẹ̀ǹkẹ̀ díẹ̀. ẹ máa dáhùn. ó ṣe kẹ̀ǹkẹ̀ díẹ̀ bàbá náà wọ́n á dáhùn ẹ ṣeun bá mi lẹ́ẹ̀kan sí ẹ ní mọ sàárè ọmọ lágbára Ọlọ́run. bàbá ogun jẹjẹrẹ tó lóyìnbó ń pè ní kánsà. ó wà ogun jẹjẹrẹ wà ọ̀nà tí jẹjẹrẹ ń gbà ó pọ̀ ókè tó bá yẹ pé inú lọ́hùn bá ní ó máa ń mú ẹ̀dọ̀ tó máa lu fófò gẹ́gẹ́ bíi pé àbí eku ló dá nǹkan kan jẹ kéékèèké báyìí ẹ̀dígẹ́tì ẹ̀ á lu fèfèfèfè báyìí ni èní láti jẹ́ pé orí oko ló bá mú onítọ̀hún orí oko yẹn á ṣe fófò báyìí ni ẹ̀dígẹ́tì ẹ̀ ògùn ẹ̀ wà tó bá yẹ tó obìnrin tó bá yẹ pé lójú alábà ni òun náà lu fófò bákan náà ni ògùn ẹ̀ sì wà. tó bá mú obìnrin náà ó máa mú obìnrin náà lọ́mú tó máa ní breast cancer. cancer. bẹ́ẹ̀ ni ó wà. inú wa dùn tẹ́ ẹ bá lè yọ̀ǹda ẹ̀ fún wa sà. ọmọ Nàìjíríà bá lè try láti mú káàdì ẹ̀ wá á yọ̀ǹda fún ọ. mo jẹ́rìí àwọn tiwa. á yọ̀ǹda fún ọ. mo jẹ́rìí àwọn tiwa. á yọ̀ǹda fún ọ. ẹni kí wọ́n lọ try lọ sọ́dọ̀ àwọn alágbo ọmọ ṣé ń gbọ́. bẹ́ẹ̀ni. kí wọ́n lọ try pé wọ́n fẹ́ ra egbò ẹ̀fọ́ yánrin. egbò ẹ̀fọ́ yánrin. bẹ́ẹ̀ni ẹ̀ṣẹ̀ lé ní. ìyẹn dé ní. kí wọ́n sì try ra ìtàkùn ọgbọ́. ìtàkùn ọgbọ́ ó di méjì. ó di méjì ok kẹ wá try kẹ ra kànáfùrù ọ̀pọ̀lọpọ̀. kànáfùrù lọ́pọ̀lọpọ̀. ẹ lọ gbogbo ẹ̀ pọ̀ ẹ dà sínú ògò kan ẹ dà dídúdú sí lórí. kábíyèsí ká lọ gbogbo ẹ̀ pọ̀ wọ́n wá dà sínú ìgò kan wọ́n wá da àdé dúdú sí. nǹkan báyìí lè máa fi la wọ́n máa fi pa àmì tí jẹjẹrẹ yẹn bá wà ó máa gbẹ mọ́bẹ̀ ni. èèyàn máa fi ìka la á sì máa fi pa tó bá jẹ́ jẹjẹrẹ tó hàn síta ni á máa fi pa ojú ibi tó wà yẹn. èyí tó bá wà nínú apàtínú. kábíyèsí Ọlọ́run èyí tẹ́ fi ń pàtìta apàtìta. òun lẹ ti gbọ́ yẹn èyí tẹ́ ẹ bá mu sínú apàtínú èyí tó bá jẹ́ tìta ká máa fi pa apàtìta Ọlọ́run ò ní jẹ́ kí ẹnikẹ́ni ó ṣàgbákò nínú wa. ó lè má ṣe wọ tó ń wò mí yìí ẹ gbìyànjú láti sèèvù ẹni tó ń ṣe tẹ́ ẹ bá ṣíà tẹ́ ẹ kọ́mẹ́ǹtì á tàn káàkiri ìwọ náà ti ṣe oore fẹ́nìkan nìyẹn kì í ṣe pé owó ló gbé fún àmọ́ ó ti fún ní ìgbàlá ayérayé lórí ohun tó ń ṣe. ẹ má wàá gbàgbé bẹ́ẹ̀ ṣe ń kọ́mẹ́ǹtì tẹ́ ẹ̀ ń láìkì tẹ́ ẹ̀ ń ṣíà ẹ máa subscribe sórí YouTube wa Dókítà Agogo Àṣà TV lórí YouTube Dókítà Agogo Àṣà TV. ẹ ṣeun bàbá mi. nǹkan kan máa ń ṣe àwọn obìnrin kọ̀ọ̀kan ká ní ìkọ̀ọ̀kan tó jẹ́ pé tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bímọ tán wọ́n á ní ọmú òsẹ̀ kí ló dé ẹlòmíì ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta wọ́n bímọ ọmú òsẹ̀. ǹjẹ́ ẹ̀yin bàbá wa bákan náà lẹ ṣe ń ṣe láyé àtijọ́ tí gbogbo ẹ̀ fi ń lọ bó ṣe yẹ kó lọ? ṣé tí a bá rí obìnrin tó jẹ́ pé ó bímọ ọmú òsẹ̀ ǹjẹ́ ọgbọ́n àtinúdá tẹ̀yin bàbá wa máa ń lò láti lè jẹ́ kó kẹ́rọ̀ yọ ǹjẹ́ ó wà? Olóòtú kábíyèsí sà. ó wà. ìdí tí ò ní jẹ́ kí n fílẹ̀ ni pé àwọn kan ti ń bú mi wípé gbogbo nǹkan ṣáá ni bàbá yìí
tó yẹ kó máa fi jẹun òun ló ń pọ̀ jù sílẹ̀ fáwọn èèyàn. ṣé ibi tí mo lọ ni pé tá a bá ní ká wo ìwà burúkú táwọn èèyàn ń wù àti sísítẹ́ẹ̀mù tó máa fi ń bi wá lọ́rọ̀ à ní fẹ́ fògùn lẹ̀ mọ́ torí ẹlòmíràn bá béèrè gírí mọ́ká yìí ló ń béèrè bàbá kí ni tẹ kí láfi kúnú ẹ̀ àwádẹ ló jìyà fún ni. ní ohun tí wọ́n jìyà láti ìran kìíní ìran kejì ìran kẹta tí wọ́n jìyà gbà. ẹ máa wá béèrè ọ̀rọ̀ lórí ẹ̀ bí ká pé a jẹ́ ọmọ ọ̀dọ̀ yín ìdá àtúmọ̀ nìyẹn. bá mi ẹ dákun àwa náà ojú ń rí tó tẹlòmíín bá sọ̀rọ̀ ní comment section ẹ wò pé kí ló ń ṣe eléyìí báyìí àwọn bàbá yìí ẹ fẹ́ pè wọ́n ẹ fẹ́ béèrè pé nǹkan tẹ́ ẹ fílẹ̀ àgbọ̀ dáadáa èèyàn máa ń wọ́n ní tí ọmọdé bá mọwọ́ wẹ̀ á bá àgbà jẹun bàbá ẹ wá dákun ẹ torí gbogbo àwọn ọmọ Yorùbá gbogbo àwọn ọmọ ilẹ̀ adúláwọ̀ á bẹ̀ yín lórúkọ Ọlọ́run ẹ bá wa yọ̀ǹda àwọn èèyàn wa náà wọ́n ti gbọ́ nísìnyí látẹnu bàbá fúnra wọn wọ́n á túnbẹ̀ ṣe àjọ túnbẹ̀ ṣe. olóòtú kábíyèsí ẹ jẹ́ kí n sọ gbogbo ọmọ ayé gbọ́. ẹ ṣeun nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé tí ẹ bá fẹ́ gba ọpọlọ mi tí ò bá yé dáadáa tó bá pè mí bí o bá fowó káàdì sílẹ̀ mi ní fún. bẹ́ẹ̀ni mi ní fún. lẹ́yìn tá a ti sọ lórí afẹ́fẹ́ yìí ẹni tí ò bá yé ẹ máa pe bàbá ìyẹn ló ń pè ní consultation fee. ok kẹ́ni mo fẹ́ fààyọ ni pé tó bá ti wá rí bẹ́ẹ̀ tó obìnrin bí ọmọ yẹn tí omi ọmú ò yọ ẹ wà lọ sọ́dọ̀ àwọn alágbo ọmọ ẹni ẹ fẹ́ ra ewé ojú oró. ewé ojú oró. bẹ́ẹ̀ ni ẹ sì ra ẹ̀rùn ẹ̀là ọ̀pọ̀lọpọ̀ ẹ wá dà sínú pọ́ọ̀tì ẹ wá mú ewé yẹn kó lé lórí ẹ wá bu omi sí ẹ ṣe é tí ò hó dáadáa ẹ dà sínú kíní tó fẹ́ táwọn obìnrin fi ń fọṣọ tàbí ẹni kó sáradé báyìí kó fi aṣọ borí mọ́ báyìí borí mọ́ lẹ́yìn tí tó ti làágùn báyìí gẹ́ẹ́ ẹ máa mú àwọn ewé yẹn ẹ máa mú gbígbóná bẹ́ẹ̀ ẹ máa fi wọ́ ọmú yẹn pẹ̀lú ìrọ̀lẹ́ Ọlọ́run ọba ọmú yẹn á bẹ̀rẹ̀ sí máa ṣe. kábíyèsí Ọlọ́run òun lẹ ti gbọ́ yẹn ó dáa ṣe rí bàbá wa tẹ̀ ń wò wá ní ẹ̀gbẹ́ wọn yìí nǹkan pàtàkì ó ń ṣe ayẹyẹ lénìí wọ́n dìídì fi àyè lẹ̀ fún wa nítorí tiwa nítorí tiyín ó yẹ ká máa dúpẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ wọn ká máa yìn wọ́n lọ́gọ̀ọ́ ẹnu ni ẹ ṣeun bàbá wa Ọlọ́run á jẹ́ ká kúkú rí yín pẹ́ lágbára Ọlọ́run ó wá ku ìkan tí mo fẹ́ béèrè ká tó yọ̀ǹda yín ìyẹn ni oògùn ìjú. kọ̀ǹfàmù ẹ wà. kọ̀ǹfàmù ẹ wà. ọ wà wọ́n ń pe kinní kan ní ọ̀rọ̀ pàṣán. ọ̀rọ̀ pàṣán. wọ́n sì ń pè kan ní ọ̀rọ̀ kùgbé. ọ̀rọ̀ kùgbé. Yorùbá ń pè ní ọ̀rọ̀ adẹ́tẹ̀. ọ̀rọ̀ adẹ́tẹ̀. èyí tó ń pè ní ọ̀rọ̀ kùgbé ẹni Yorùbá ń pè ní ọ̀rọ̀ adẹ́tẹ̀. ẹ̀wọ̀n wá jà tó pọ̀. ok ọ̀pọ̀lọpọ̀ kẹ́hún bí lálà. ok òbú òtóyọ̀. òbú òtóyọ̀. fòfó òkun. fòfó òkun. àwọn nǹkan ilẹ̀ máa kó sínú apẹ ẹ máa jó ni tí ẹ bá jó tán ok mo fi dá lójú pé kéèyàn má jẹjà lórí ẹ èèyàn lè dá sínú shinap kéèyàn máa mú ní ìlàjì gáàsì. ìlàjì gáàsì òun lẹ ti gbọ́ yẹn. ok tí o bá lò bẹ́ẹ̀ yẹn ó lè bù sọ́ba ẹ̀ kó dà sẹ́nu kó mu ọtí sí i káwọn yẹn má jẹjà wípé ẹ jẹ́ ká fomi ọsàn wẹ́wẹ́ lò tó bá dà sẹ́nu tó bá mu ọsàn sí ó máa fìtì. ẹ ti gbọ́ wọ́n ní ẹni tó bá gbìyànjú láti fi omi ọsàn wẹ́wẹ́ lò á fẹ̀yìntì ni ó á pa lórí ṣàbó lóògùn bá ṣe pé ẹ jẹ́ kí iṣẹ́ ọwọ́ àwọn bàbá yìí ẹ jẹ́ kó máa yọ bá mi kó tó di pé a máa yọ̀ǹda yín màá fẹ́ kẹ́ ẹ sọ nǹkan méjì kan fún wa nítorí àwọn tí wọ́n jẹ́ ọmọlúwàbí èèyàn àwọn èèyàn wa tí wọ́n ń wò wá tí wọ́n á fẹ́ wò pé bàbá tí wọ́n ṣe irú oore bàǹtàbàǹtà báyìí fún wa ẹjẹ ànáwọ́ sí wọn ẹjẹ aṣọwọ́ rúgúdú béèyàn ṣe ń ṣe sí àgbà àbí pé a fẹ́ pè wọ́n láti bá wọn sọ̀rọ̀ màá fẹ́ kẹ́ ẹ fún wa ní fóònù nọ́mbà yín àti àkáǹtì nọ́mbà yín. ẹ ṣe olóòtú ṣe rí
èèyàn burúkú ló bẹ èèyàn rẹ̀ jẹ́. bẹ́ẹ̀ni. Tá bá ní ká dijú kí èèyàn burúkú kọjá èèyàn rẹ̀ á lọ. bẹ́ẹ̀ni. àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgbà sẹ́yìn àwọn olóòótọ́ yẹn wọ́n ti kàn sí wa. nínú àwọn àwẹ̀ tá a gbà kọjá tí wọ́n ń pè ní lẹ́ǹtì yẹn. bẹ́ẹ̀ni. òkè oní 30 oní 50 oní 25 wọ́n ti fi ránṣẹ́ sí wa nìyẹn. ó kì í ṣe mọ̀ pé tá a bá pamọ́ tá a bá sọ nǹkan yẹn fún wọn. bẹ́ẹ̀ni. wọn ò lè mọ bí wọ́n kò sẹ́ni tó máa mọ̀. kò sẹ́ni tó mọ̀. òkè fóònù nọ́mbà mi itel 080 27 92 48 90. bá mi ẹ dákun ẹ bá wa tún pè lẹ́ẹ̀kan sí. 080 27 92 48 90. ẹ lè pè lẹ́ẹ̀kan sí 080 27 92 48 90. ó wá kù account number bóyá àwọn èèyàn fẹ́ fi ẹ̀bùn ìmọrírì wọ́n fẹ́ fi ránṣẹ́ sí. àdúpẹ́ àkáǹtì mi 10 13 69 37 56. báǹkì wo. Polaris Bank. Polaris Bank. orúkọ wo ló máa gbé wá tí wọ́n bá. orúkọ tó máa gbé wá ní Ọládòkè Wahab Owóyà. Ọládòkè Wahab Owóyà. bó ṣe jẹ́ nìyẹn ẹ̀yin èèyàn wa bàbá kó tó di pé ẹ dìde ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ wa pátápátá. ó gbé láti ní inú ìlú ọ̀dọ̀ mi ń bí àtẹ̀yìn tẹ wá ó kárí gbogbo etí tó ń gbọ́ wa etí tẹ fi ń gbọ́ wa etí náà ọlọ́màjì ó di ojú tẹ fi ń wò wá ojú náà ọlọ́màjì ó fọ́ ìrìn àjò ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́màjì mẹ́jẹ̀ dání báyìí kò dáa fún wa tó ọlọ́màjì bàjẹ́ fún wa gbẹ̀yìn ọlá aláìláìlá ọlá àwùsùn bíi lánàá sàn rọ̀jì bismillahir rahmanir rahim allahumma rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal wahhab afrigh alaina sabra wa thabbit aqdamana wansurna ala alqawmil kafirin al-fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin 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 subhana rabbika rabbil izzati wa yasifun salamun ala al mursalin alhamdulillahi rabbil alamin. ẹ ṣeun bàbá wa orúkọ yín lẹ́ẹ̀kan sí. èmi ni ẹni tí ẹ ń gbúrò ẹ tí wọ́n ń pè ní Alhaji Ọládòkè Wahab Owóyà àmì philosopher and general merchant. ẹ ṣeun bàbá wa títí ìgbà míì a tún pàdé ara wa lórí ìkànnì Dókítà Agogo Àṣà. ẹ má gbàgbé ẹ kílíkì láìkì lọ́wọ́ kan bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ kọ́mẹ́ǹtì ẹ ṣíà ẹ subscribe sí Dókítà Agogo Àṣà TV lórí YouTube. ẹ ṣeun títí ìgbà míì a ní gbọ́lá burú síra wa ó dàbọ̀. ire o.